bíbélì kíkà wa fún ìsìn àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún 2020 òun náà láròrí nínú ìwé Genesis tí Mósè àkọ́kọ́ a kà ẹsẹ̀ ìkẹjọ, a kà orí kẹjọ, a sì bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ìkẹfà. Lẹ́yìn náà a tún ka orí kẹjọ náà ẹsẹ̀ ìkẹẹ̀dógún dé ìkẹtàdínlógún. A ó tún lọ sí orí kẹsàn-án, a kà ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Ẹ jẹ́ ká farabalẹ̀. Mo kà á. Lẹ́yìn 40 ọjọ́ Nóà ṣí fèrèsé ọkọ̀ tí ó kàn. A ó lọ sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ọlọ́run sọ fún Mósè Nóà pé, jáde kúrò nínú ọkọ̀, ìwọ àti aya rẹ àti àwọn ọmọ rẹ àti àwọn aya wọn, kó gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú rẹ jáde, àwọn ẹyẹ, ẹranko àti àwọn ohun tí ń fàyà fà lórí ilẹ̀, kí wọ́n lè máa bímọ lémọ, kí wọ́n sì pọ̀ sí i lórí ilẹ̀ ayé. A lọ sí orí kẹsàn-án ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Ọlọ́run súre fún Nóà àti àwọn ọmọ rẹ̀, ó ní, ẹ máa bímọ lémọ, kí ẹ máa pọ̀ sí i, kí ẹ sì kún gbogbo ayé, gbogbo ẹranko tí ó wà láyé, gbogbo ẹyẹ, gbogbo ẹja tí ń bẹ nínú omi àti gbogbo ohun tí ń rákò káàkiri ni yóò máa bẹ̀rù yín. Ìkáwọ́ yín ni mo fi gbogbo wọn sí. Gbogbo ohun alààyè tí ń rìn ni yóò jẹ oúnjẹ fún yín, bí mo ti fún yín ní gbogbo ewéko, bẹ́ẹ̀ náà ni mo fún yín ní ohun gbogbo. Kí Olúwa kó bù sí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún 2020. A dúpẹ́ fún ìfẹ́ tẹ́ fi fẹ́ wa oṣù kínní, oṣù kejì, ìkẹta, ìkẹrin. A dúpẹ́ pé a ò bá wọn nípìn nínú aburú. A dúpẹ́ pé ọ̀rọ̀ yín yè, ó ṣẹ mọ́ wa lára. Psalm 60, Psalm 91, Psalm 23 ó ṣẹ mọ́ wa lára. Ọlọ́run a máa dúpẹ́. Psalm 121 ṣẹ mọ́ wa lára. Bàbá a sọ pé ẹ ṣé, Psalm 91 ṣẹ mọ́ wa lára. Ọlọ́run a dúpẹ́ fún oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a ti lò nínú ọdún 2020. Bàbá, ògo ni fún orúkọ yín. A tún ti bẹ̀rẹ̀ tóṣù karùn-ún báyìí láyọ̀ lálàáfíà ní ìgbàgbọ́ àti ìrètí wípé ẹ̀yin Ọlọ́run ẹ ò gbàgbé wa. Ọlọ́run a dúpẹ́, ẹ gba ọpẹ́ wa fún àwa tẹ́ fún láǹfààní àti oore ọ̀fẹ́ láti wà ní abẹ́ ìsìn ti òwúrọ̀ yìí. Ọlọ́run ẹ̀mí mímọ́, ẹ bùkún fún wa. Ẹ fún wa létí ìgbọ́, ẹ fún wa ní àyà ìgbàṣe, ẹ fún wa ní ẹ̀mí ìgbàgbọ́, ẹ fún wa ní ẹ̀mí àgbè. Àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Àdúpẹ́ nítorí pé ó ṣe fún wa ju bá a ṣe mọ̀ béèrè lọ lónìí. Àdúpẹ́ pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà pẹ̀lú. Ògo ni fún orúkọ Olúwa o. Jésù Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì tí wọ́n ti kà fún wa, ohun tí mo fẹ́ kí á wò gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ wa fún òní, òun náà ni Ọlọ́run kò gbàgbé wa. Mo rò pé ẹ̀yin ọkùnrin lè sọ bẹ́ẹ̀. Ẹ̀yin obìnrin, Ọlọ́run kò gbàgbé wa. Lónìí à ń wo àkòrí ọ̀rọ̀ tó sọ wípé Ọlọ́run kò gbàgbé wa. Ní agbára Ọlọ́run, a ti kà fún wa nínú ìwé Genesis orí kẹjọ, a kà fún wa nínú Genesis orí kẹsàn-án. Màá kàn sáré lọ sọ fún wa nípa àwọn nǹkan tí Ọlọ́run ní lọ́kàn létè fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lóṣù karùn-ún tí a wọ̀ yìí. Nínú ìwé Genesis orí kẹjọ, níbi tí wọ́n ti kà fún wa, wọ́n ka ẹsẹ̀ ìkíní, wọ́n ka ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ìkẹtàdínlógún. Genesis chapter 8 verse 1, then verse 15 through verse 17. Mo ní àwọn nǹkan kankan tí mo fẹ́ yọ fún wa, àwa tí a bá ní àǹfààní láti fi ọkàn bá ẹsẹ̀ Bíbélì yẹn lọ. Ẹsẹ̀ àkọ́kọ́ sọ wípé Ọlọ́run sì rántí Nóà àti ohun alààyè gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ọlọ́run sì mú afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀, omi náà sì fà. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ náà ni wípé Ọlọ́run kò gbàgbé wa. Bó ṣe wù kó le tó, bó ṣe wù kí wàhálà pọ̀ tó, bó ṣe wù kán máa pariwo tó ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé, àwa tí a ṣe tiẹ̀, tí a jẹ́ ọmọ ẹ̀, Ọlọ́run kò gbàgbé wa. Ọlọ́run pàṣẹ fún Nóà láti jáde kúrò nínú ọkọ̀ lẹ́yìn ìkún omi, lẹ́yìn ìdààmú, lẹ́yìn wàhálà. Tẹ́ bá dẹ̀ wò bí ó ṣe ń pé 40 ọjọ́ èyí tí a ti gba àṣẹ láti wà nínú ilé, àti ní àǹfààní láti jáde síta, láti yọjú síta, èyí tí Ogun State Government pè ní window relaxation. Tẹ́ bá wo window relaxation, tẹ́ bá lọ sínú ẹsẹ̀ ìkẹẹ̀dógún orí tí à ń kà, Bíbélì sọ wípé Ọlọ́run sì sọ fún Nóà pé
jáde kúrò nínú ọkọ̀, ìwọ àti aya rẹ àti àwọn ọmọ rẹ àti àwọn aya ọmọ rẹ pẹ̀lú rẹ. Mú ohun alààyè gbogbo tí ó wà pẹ̀lú rẹ jáde pẹ̀lú rẹ nínú ẹ̀dá gbogbo, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn àti ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀, kí wọn kí ó lè máa gbáyìn lórí ilẹ̀, kí wọ́n bí sí i, kí wọ́n sì máa rẹ̀ sí i lórí ilẹ̀. Bíbélì pé Nóà sì jáde àti àwọn ọmọ rẹ̀ àti aya ọmọ rẹ̀ àti àwọn aya ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí wípé àkókò yìí jẹ́ àkókò tí a nílò láti jáde fún ìgbà díẹ̀, gẹ́gẹ́ bí wípé Ọlọ́run ní ìfẹ́ wa, Ọlọ́run sì ń fẹ́, kò fẹ́ pé ká ṣègbé ká parun. Tẹ́ bá wo ibi kíkà yìí, tẹ́ bá wo ẹsẹ̀ méjì tó tẹ̀lé ẹsẹ̀ tí mo kà 18 and 19 sọ wípé Nóà sì jáde àti àwọn ọmọ rẹ̀ àti aya ọmọ rẹ̀ àti àwọn aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, gbogbo ẹranko gbogbo ohun tí ń rákò àti ẹyẹ gbogbo àti ohun tí ń rákò lórí ilẹ̀ gẹ́gẹ́ bí irú tiwọn, wọ́n jáde nínú ọkọ̀. A rí pé nígbà tí lockdown yìí máa bẹ̀rẹ̀, ohun tá a sọ fún wa náà ni wípé Ọlọ́run kò gbàgbé wa. Ohun tá a sọ fún wa náà ni wípé bí burú bá ń ṣubú lọ́tún, bó bá ń ṣubú lósì, pé kì yóò dé àgọ́ ọ̀dọ̀ wa. A gbà wá níyànjú láti má bẹ̀rù, láti mú ẹ̀mí ẹ̀rù kúrò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìjáde wa díẹ̀díẹ̀ a ò sọmọnù nínú rẹ̀. A dúpẹ́ pé ìjáde wa díẹ̀díẹ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́la a ò sáyanù nínú rẹ̀, a ò sọ ọkọ nù. Ohun gbogbo ta kó wọnú lockdown, òun náà là ń kó jáde lọ gẹ́gẹ́ bí Nóà náà ṣe kó jáde. Ọlọ́run pàṣẹ ohun mẹ́ta kan sínú ayé Nóà níbi kíkà tí mo ti kà. Nǹkan àkọ́kọ́ tó pàṣẹ nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìjáde tó pàṣẹ fún Nóà láti jáde, ó fi sọrí nǹkan kankan. Wọ́n ń jáde lọ fún ìbùkún, abundance blessing, ìbùkún rẹpẹtẹ. Wọ́n ń jáde lọ fún ìbùkún rẹpẹtẹ. Bẹ́ẹ̀ náà ni àwa tá a gbàgbọ́ nínú Ọlọ́run Olódùmarè, àwa náà bá a ṣe ń jáde lọ láti ọjọ́ ọ̀la lọ àti ọjọ́ míì náà, a ó tún fún wa láàyè láti jáde lórúkọ Jésù. A ó ríire ṣe lórúkọ Jésù, a ó ríire mú. Bákan náà ó tún sọ níbẹ̀, àwọn ọmọ Nóà àti ìdílé rẹ̀ wọ́n tún jáde lọ pẹ̀lú èso fruitfulness, gẹ́gẹ́ bí ibi tá a ti kà. Ẹlẹ́ẹ̀kẹta, they are going out for multiplication. Wọ́n jáde lọ fún ìsọdi púpọ̀. Àkọ́kọ́ ìbùkún, ìkejì ìsèso, ìkẹta ìbùkún, ìsọdi púpọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ náà ni mo sọ fún gbogbo ọmọ Ọlọ́run, gbogbo ọmọ Ọlọ́run, gbogbo ọmọ Ọlọ́run tó gbàgbọ́ nínú Ọlọ́run, pé bí a ṣe ń jáde díẹ̀díẹ̀, a ó ríire ṣe, a ó rí ìbùkún yóò wá wa rí, a ó sèso rẹpẹtẹ lórúkọ Jésù. Bákan náà a ó di púpọ̀ ní gbogbo ohun rere gbogbo tí a bá dáwọ́lé. Mo kọjá lọ sínú orí 9 nítorí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ló ti fìdí múlẹ̀, ibẹ̀ ni ìlérí Ọlọ́run, ibẹ̀ ló ti ṣẹ. Nínú ìwé Genesis orí 9, Ọlọ́run ṣì ń tẹ̀síwájú pẹ̀lú májẹ̀mú rẹ̀ pẹ̀lú Nóà. Kí ni mo ṣe ń lo Nóà? Kì í ṣe gbogbo ènìyàn ló ní àgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Kì í ṣe gbogbo ènìyàn. Máa fún wa láwọn nǹkan mẹ́ta tá ò gbọ́dọ̀ ṣe bí a ṣe ń jáde lọ. Máa fún wa, pẹ̀mí mímọ́ rán mi létí, máa fún wa ní àwọn nǹkan mẹ́ta tí a ò gbọ́dọ̀ ṣe bí a ṣe ń jáde lọ nínú oṣù karùn-ún, àti bí ìjọba àtọlọ́run ṣe ń fún wa lóore ọ̀fẹ́ láti jáde, àwọn nǹkan mẹ́ta tá ò gbọ́dọ̀ ṣe. But Ọlọ́run ń tẹ̀síwájú pẹ̀lú májẹ̀mú rẹ̀ pẹ̀lú Nóà. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń tẹ̀síwájú pẹ̀lú májẹ̀mú rẹ̀ pẹ̀lú àwa tá a jẹ́ ọmọ rẹ̀. Nínú ìwé Genesis orí 9, níbi tí a ó tún ṣẹ̀ṣẹ̀ tí wọ́n tún kà fún wa, tí màá ṣe yànnàná rẹ̀. Orí 9 ẹsẹ̀ ìkíní, ó ní Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ máa bí sí i, that is what? Fruitfulness. Ẹ sì máa rẹ̀ kí ẹ sì kún ayé, that is multiplication. He blessed them to be fruitful and to be multiplied. So ìjáde lọ wa, a ti wà nínú ilé, we have been locked down since March, but a lò gbogbo oṣù kẹrin nílé, a lò díẹ̀ nínú oṣù kẹta nílé, a lò gbogbo oṣù kẹrin nílé. Àwa fẹ́ jáde báyìí lẹ́yìn 40 ọjọ́ bíi ti Nóà náà. Ọlọ́run ò gbàgbé Nóà. Ọlọ́run pe Nóà wípé Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀. Ìbùkún yìí wá ṣe ti àwa bàbá màmá nìkan àti àwa ọmọ nínú ẹbí, nínú ìdílé. Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ máa bí sí i, ẹ sì máa rẹ̀ kí ẹ sì kún ayé. Ó ti wá wò wípé ó ṣeé ṣe, àwọn kan lè wà kàn má gbàgbọ́ pé gbogbo ohun tí mò ń wí, gbogbo ohun tọ́rọ̀ Ọlọ́run sọ, gbogbo iṣẹ́ tá a rán mi sí ìjọ, ó ṣeé ṣe
àwọn kan wà tí wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. Àìgbàgbọ́ yẹn àti ìwà ara àti ẹ̀mí ara ó ti wà nínú ayé wọn. Wọ́n lè má gbàgbọ́. Ẹ wá wò ó, wọ́n wá lè fẹ́ máa ṣe lára nígbà tí àwa kan tá a fi gbogbo ọkàn, ohun ìní, gbogbo agbára wa tá a fi sin Ọlọ́run, tí ìlérí Ọlọ́run, májẹ̀mú Ọlọ́run tó bá ń ṣẹ mọ́ wa lára, ó ṣeé ṣe kí ìlara kó máa wà. Ẹsẹ̀ kejì wípé àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò máa wà lára gbogbo ẹranko ayé. Àwọn aláìgbàgbọ́, àwọn alágídí ènìyàn, àwọn tí wọn ò mọ Kristi, àwọn tí àfarawé wọn jọ àfarawé ìgbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n jìnnà sí ìgbàgbọ́, àwọn tí wọn ò fẹ́ kí iṣẹ́ ìyìnrere kó tẹ̀síwájú, àwọn tó ń dàjọ́ láàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ìbẹ̀rù wa àwa ọmọ Ọlọ́run àti ìfòyà wa àwa ọmọ Ọlọ́run yóò máa wà lára wa. Wọ́n máa bẹ̀rù wa, wọ́n máa bẹ̀rù àwọn ọmọ wa, wọ́n máa bẹ̀rù àwọn aya wa. Tó bá ti ń wò ó wípé báwo la ṣe ń ṣe, ọ̀nà wo la ń gbé gbà, Bíbélì wípé ìbẹ̀rù wa yóò máa wà lára ẹ má máa dọ́dọ̀ ẹ o. Bẹ́ẹ̀ ni ó sì rí fún wa lórúkọ Jésù. Ó ní gbogbo ẹranko ayé àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run, àwọn tó ń fara wọn pẹlẹyẹ, lára gbogbo ohun tí ń rákò nílẹ̀ àti lára gbogbo ẹja òkun, ọwọ́ yín ni mo fi wọ́n lé. Ó tún pàṣẹ láti jọba lórí wọn. Tó bá gbàgbọ́ pẹ̀lú mi, bí ìjáde lọ oṣù karùn-ún bó ṣe ń ṣẹlẹ̀, ẹ má gbàgbé last Sunday a sọ pé ká gbàdúrà Paul and Silas, Ọlọ́run mú wọn kúrò nínú túbú. A ti ń rí àṣẹ ìmú kúrò nínú túbú already fún àwọn tó gbàgbọ́. Àwọn tó gbàgbọ́ ni àwọn tí ó gbàgbọ́ síbẹ̀síbẹ̀ náà wọn ò ní rí rò wípé àdúrà ló gbà, wọn ò rí rò wípé ìyìn àwọn ló ṣiṣẹ́. So bí a ṣe ń jáde lọ, Bíbélì tún ti fi wá ṣe aláṣẹ, ó tún ti fi wá ṣe ọba lórí ohun gbogbo tó dá, pé kò sí bí wọ́n ṣe lágbára tó, àwa la máa jẹ́ ọba lórí wọn. Ó tún ti fi wọ́n sí ìkáwọ́ wọn. Ó ní àti lára gbogbo ẹja òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọwọ́ yín lè àfi wọ́n lé. Ẹsẹ̀ ìkẹta wá wípé gbogbo wọn alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín, gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín. Kí ni Ọlọ́run gbìyànjú láti sọ níbẹ̀? Ó ní a ó máa bí sí nǹkan mẹ́rin yìí ló sọ nínú ẹsẹ̀ kìíní sí kẹta. Ó ká máa bí sí ká kún ayé, that is covenant of blessing. Covenant of blessing, covenant of fruitfulness, covenant of multiplication, májẹ̀mú ìbùkún, májẹ̀mú ìsèso àti májẹ̀mú ìbísí. Ohun kejì tó tún sọ, ohun gbogbo tí ó fi ara rẹ̀ pé ẹranko yóò máa bẹ̀rù wa. Kò sí ẹni bá pe ara rẹ̀ lálágbára, ẹni pe ara rẹ̀ lájẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n á máa bẹ̀rù wa pé àmọ́ nǹkan tó ń lò, àmọ́ nǹkan tó ń ṣe o, kúrúkúrú wọ́n á máa ṣe. Lórúkọ Jésù a ó di aláṣẹ lórí alágbára tó ń fi ara rẹ̀ pé alágbára lórí ayé wa. Bákan náà, ọwọ́ yín ni mo fi wọ́n lé. Ìyẹn túmọ̀ sí pé àwa ni ọba lórí wọn. Bákan náà ó sọ kò ní sí àìríjẹ àti àìrímu. Ní òpin ẹsẹ̀ ìkẹta yẹn, ó lé gbogbo tí ń so èso, ewé tútù gbogbo, irégbó gbogbo, òun fi wọ́n ṣe oúnjẹ fún gbogbo wa. Ó yàn pé kò sí bá a ṣe jáde ta ò ní rí jẹ, ta ò ní rí mu, kò sí bá a ṣe fẹ́ ná ta ò ní rí ná tàbí ta ò ní rí lò, tí a bá gbàgbọ́ nínú Ọlọ́run nìkan. Mo ṣèlérí wípé màá sọ ohun mẹ́ta kan fún wa tí a ò gbọ́dọ̀ ṣe bí a ṣe ń jáde lọ nínú oṣù karùn-ún. Àwọn ohun mẹ́ta kan wà tí a ò gbọ́dọ̀ ṣe, a ò gbọ́dọ̀ ṣe é ni, kì í ṣe pé a ò gbọ́dọ̀ súnmọ́. Nǹkan àkọ́kọ́, a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ara wa. Fẹ́yìí tẹ́ gbàgbọ́ wípé ẹ ò lè ṣe rere, ẹ ò ní ṣe rere o. Tẹ́ bá ti fẹnu ara yín sọ tàbí ẹ ti rò lọ́kàn yín pé ǹjẹ́ lockdown yìí, ǹjẹ́ báyìí ò ní ṣẹlẹ̀ sí ihun tẹ́ ní yóò ṣẹlẹ̀ yẹn, either you take it or leave it. That is what God sent me to you. Pé ẹ ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí ara yín wípé ẹ ò ní ṣe rere tàbí ẹ ò lè rówó ná tàbí wàhálà yìí tàbí báyìí ni ó rí. Tẹ́ bá ti sọ bẹ́ẹ̀, ẹ pàṣẹ ohun kan, a ó sì fìdí rẹ̀ múlẹ̀ ní Bíbélì rẹ̀ sọ pé ohunkóhun tẹ́ bá sọ létí òun, ó ní náà ni òun yóò ṣe. So bí ẹnìkan bá sọ ohun tí ò dá sí ara rẹ̀, sí ìdílé rẹ̀, sí ọmọ rẹ̀, sí aya rẹ̀, sí ìrìn àjò rẹ̀, sí iṣẹ́ rẹ̀, bí ó ṣe rí fún láyé yìí àti lọ́run, òun ni ó sì ru ẹ̀bi rẹ̀, nítorí wípé Ọlọ́run ti sọ wípé áńgẹ́lì tóun máa dà síta nínú oṣù karùn-ún pàṣẹ ohun kan yóò sì rí bẹ́ẹ̀ ni. Ìbá mo ti sọ èyí tó jẹ́ bíi negative yẹn, ẹ jẹ́ kí n sọ positive ẹ̀ náà fún wa. Nínú oṣù karùn-ún a gbọ́dọ̀ máa sọ ohun tó dára sínú ayé wa. Ká máa sọ bí Paul ṣe sọ, èmi lè ṣe ohun gbogbo nínú Kristi Jésù ẹni tó ń fi agbára fún mi. Ní ẹlẹ́ẹ̀kejì, nínú oṣù karùn-ún a ò gbọ́dọ̀ fi ohunkóhun du Kristi Jésù. A ò gbọ́dọ̀ fi ohunkóhun du Jésù Kristi. A ò gbọ́dọ̀ fi ohunkóhun du Ọlọ́run in our tithes, in our offering.
a gbọ́dọ̀ ṣe ohun gbogbo tó yẹ ká ṣe. Ní ẹlẹ́ẹ̀kẹta, a ò gbọ́dọ̀ fi iṣẹ́ ìsìn wa, a ò gbọ́dọ̀ fi falẹ̀. Èyí ni iṣẹ́ tí Ọlọ́run rán sí wa. Bí a ṣe ń lọ nínú oṣù yìí, mo gbàdúrà lórúkọ ti Bàbá tọmọ tẹ̀mí mímọ́, èmi àti yín a ò ní sọnù nínú rẹ̀. Ọkùnrin ló ní ká kú ni, obìnrin ìkà ló ní ká kú ni. Lórúkọ Jésù, ọ̀run á fẹ̀mí rẹ̀ di. Mo gbàdúrà àwọn ohun gbogbo rere tí Nóà kó kúrò nínú ọkọ̀ ojú omi tó kó jáde lẹ́yìn ìkún omi, kò sí kankan tó sọnù mọ́ lọ́wọ́ nínú ẹ̀. Lórúkọ Jésù, bá a ṣe ń kó ara wa jáde nínú oṣù karùn-ún yìí, a ò ní sọnù, a ò ní bọ́há. Ìsìn àkọ́kọ́ ti ṣojú wa, a ó jọ ṣèyí tó gbẹ̀yìn ni ní orúkọ Jésù Kristi. Jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ ti Ọlọ́run Baba, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó wà pẹ̀lú ẹ̀mí wa, kó gba ojú wa lọ́wọ́ omijé, kó gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú, kó gba ọkàn wa lọ́wọ́ ìdíbàjẹ́, ká máa gbé láì léwu láé àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi.